ee Olódùmarè ó ṣeun o. Ẹ gbọ́ ná, ó yẹ kéèyàn máa ṣe ohun tí ò ṣe rí ní ti dáadáa. Kò yí ṣe é wọ̀ kéèyàn ṣe nǹkan tí ò ṣe rí ní dáadáa. Ó gbọ́ mi yé? Kì í ṣe é wọ̀ kéèyàn ṣe nǹkan tí ò ṣe rí ní dáadáa. Àwọn ìran kan wà tó jẹ́ pé wọ́n ní limitation. Ó gbọ́ mi? Mo ní àwọn ìran kan wà tí wọ́n ní limitation, tó jẹ́ pé ibi tí ìran yẹn máa ń ga mọ́ ó láàlà. Tán bá ti débẹ̀, gíráfù ìgbésí ayé wọn pin nìyẹn, á bẹ̀rẹ̀ sí wálẹ̀. Jẹ́ n ṣàlàyé ẹ̀ kó yé ọ. Àwọn ìran kan wà tó jẹ́ pé nínú ayé ó níbi ọjọ́ orí wọn máa ń mọ tí wọ́n máa fi dẹni àná tó bá lówó. Àwọn ìran kan wà tó jẹ́ pé wọ́n máa lọ́jọ́ orí kan tí wọ́n máa lówó dé, tó jẹ́ pé tán bá ti dọ́jọ́ orí yẹn owó bẹ̀rẹ̀ sí máa lọ lọ́wọ́ wọn. Àwọn ìran kan wà tó jẹ́ pé wọ́n ì dàgbà kọjá ọjọ́ orí kan, tán bá ti dọ́jọ́ orí kan ó tán náà nìyẹn. Àwọn ìran kan wà tó jẹ́ pé wọ́n máa ń tàn nínú ayé, ṣùgbọ́n tán bá ti dọ́jọ́ orí kan iná yẹn á bẹ̀rẹ̀ sí kú, ògo yẹn á bẹ̀rẹ̀ sí wọ̀ọ̀kùn, àṣerere tàbí ìṣerere ayé wọn yóò bẹ̀rẹ̀ sí dohun àná. Ẹ gbọ́ kí ló fà á? Ẹ gbọ́ kí ló fà á tó fi jẹ́ pé àwọn ìgbésí ayé kan ó ní gbèdéke? Wò ó, ègún ni o, ègún ni o. Ègún ni máa ń fà á tí ìgbésí ayé àwọn èèyàn fi máa ń ní gbèdéke, tó jẹ́ pé tán bá ti lè meet up pẹ̀lú that number of years in the family, kọ́ọ̀sì yẹn á bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ láyé wọn bí ò tiẹ̀ ṣiṣẹ́ láyé wọn láti bẹ̀rẹ̀. Ẹ gbọ́ ná, báwo lèèyàn ṣe é bọ́ lọ́wọ́ ègún tó máa ń múni wálẹ̀ kúrò lórí àkàbà ògo? Mo bẹ̀ yín lórúkọ Olódùmarè, ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ The Herbal Herbal Ventures, ẹ dákun ẹ bá mi share program yìí lọ dáadáa, ẹ bá mi share program yìí kó rìn jìnnà. Ẹ wo, lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ tí ká wà yìí, ó wù mí, mo fẹ́ ṣe live video pẹ̀lú ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ The Herbal Herbal Ventures láago 10 àṣálẹ́ Nigerian time. Ṣé rí gbogbo àárọ̀ ọ̀sán màá ti dá gbogbo àlejò lóhùn tán. Tó bá wá dago 10 alẹ́, mo fẹ́ ṣe live video pẹ̀lú àwọn olólùfẹ́ iléeṣẹ́ The Herbal Herbal Ventures. Gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa share program wa, gbogbo ẹ̀yin tẹ́ ń rajà ní iléeṣẹ́ The Herbal Herbal Ventures, gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ The Herbal Herbal Ventures nílẹ̀ lókè òkun níbikíbi tẹ́ bá wà lágbàáyé. Ara nǹkan táyì ṣe rí ni èèwọ̀ kọ́. Mi ò ṣe live video rí, ṣùgbọ́n mo fẹ́ ṣe é. Kí nìdí? Àkọ́kọ́, ó wù mí kí n fẹ̀mí ìmoore hàn lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ The Herbal Herbal Ventures. Gbogbo sì ti ń jẹ́ ti Elédùmarè. Èèyàn 10 àkọ́kọ́ tó bá kọ́kọ́ pè wọlé lórí live video mi lọ́jọ́ yẹn, lágbára lọ́wọ́ Elédùmarè, màá fún wọn lọ́ṣẹ ajẹ́ ẹ̀gùn lọ́fẹ̀ẹ́. Ọṣẹ ajẹ́gùn iléeṣẹ́ The Herbal Herbal Ventures wọ́n á gbà á lọ́fẹ̀ẹ́. Èèyàn 10 àkọ́kọ́ máa gba ọṣẹ ajẹ́gùn 10 lọ́tọ̀ọ̀tọ̀, ó ń gbà ní kọ̀ọ̀kan. Ṣé wá rí, àwọn ìṣòro kan wá wà nínú ayé tó yẹ pé ó máa ń ṣe ní hàhín tí wọn ò mọ̀nà àbáyọ sí. Gbogbo tí ń jẹ́ ti Elédùmarè, bólódùmarè bá ṣe gbà wá láàyè tó, mo fẹ́ fún ọmọ aráyé ní ojútùú sáwọn ìṣòro yẹn nínú live video yẹn lọ́jọ́ yẹn. Ó ní kí n tó wí, àwọn ìṣòro tó ń bá àwọn èèyàn tí wọ́n mójútùú sí, tí wọ́n ti sáré kárí, tí wọ́n ti náwó lé lórí, ó wù mí láti yọ̀ǹda ìdí ọ̀nà tí wọ́n lè gbà rìn tí wọ́n á fi bọ́ nínú ìṣòro yẹn nínú live video yẹn lọ́jọ́ yẹn. TikTok live video. Ó fẹ́ tẹ̀lé mi, ó fẹ́ pè mí, ó lè pè mí sí nọ́mbà tó mọ̀ yẹn. Live video yẹn, ìwọ tó bá fẹ́ràn iléeṣẹ́ The Herbal Herbal Ventures, tó bá láwọn kankan tó ń jẹ ọ́ lọ́kàn tó fẹ́ béèrè, ó lè pè mí. Kódà tó o bá lè pè dàrà, tó kọ́ pè tààrà pé káyé mọ́ bá gbóhùn rẹ, ká mọ́ bá rí ọ, text message sí mi,
any message tó bá wà meaningful within that period of live video láṣẹ Elédùmarè a máa attend sí wọn. Ọ̀wá gbọ́ ọ ní bàbá ọ̀tọ̀ ní tẹ́ ẹ mọ̀ ń sọ lọ, mi ò gbàgbé ọ̀nà ló pọ̀ níbi tí mo sì fẹ́ yà kéékèèké díẹ̀ máa yabẹ̀. Ẹ wá gbọ́ ná, ẹ jẹ́ kí n tún sọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ The OIFM Herbal Ventures. Mo kíyèsí pé àwọn kan ń lo péèjì wa láti ṣe ohun tó wù wọ́n. Wọ́n á kàn mú fídíò tí mo bá ṣe, wọ́n á sì pín sórí àwọn pages míì, wọ́n fi ń grow péèjì wọn. Ìyẹn ò tiẹ̀ burú, ṣùgbọ́n ohun tó burú ni pé wọ́n ọ̀pọ̀lọpọ̀ ó tún wá yọ lógò wa, wọ́n yọ orúkọ iléeṣẹ́ The OIFM Herbal Ventures kúrò ńbẹ̀, wọ́n wá fi fóònù nọ́mbà wọn sí. Àwọn èèyàn wà á máa pè wọ́n, wọ́n á tún wá gbaṣẹ́ lọ́wọ́ wọn, wọ́n gbowó lọ́wọ́ wọn, wọ́n ò tó ní fi iṣẹ́ wọn ránṣẹ́ sí wọn. Ilẹ̀ ó mú gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣe bẹ́ẹ̀ o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń lo péjì iléeṣẹ́ The OIFM Herbal Ventures láti lu gbájú ẹ̀, láṣẹ lọ́wọ́ Olódùmarè ilẹ̀ ó mú yín. Àyàfi tẹ́ ẹ bá jáwọ́. Iṣẹ́ tá à ń ṣe yìí, iṣẹ́ tó ní kìmí ni, iṣẹ́ tó nítumọ̀. Iṣẹ́ tá à ń ṣe yìí, iṣẹ́ tó léèwọ̀ ni. Iṣẹ́ tó léèwọ̀ ni. Èèyàn ò kì í fi ewé àtegbò kó fi ṣe gbájú ẹ̀ kó mọ̀ lẹ́yìn o. Gbogbo ẹ̀yin tẹ́ ń lo fídíò wa láti gbá àwọn èèyàn lójú yóò lẹ́yìn fún yín o, kì í ṣèpè. Òtítọ́ pọ́nbélé ni. Mo wá ń rọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ dákun mo bẹ̀ yín, ẹ má pe nọ́mbà kankan lórí fóònù lórí iṣẹ́ mi tẹ́ ẹ bá ti rí kí n pe nọ́mbà yẹn lẹ́nu. Tẹ́ bá sì kíyèsí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ ti rí pé nọ́mbà wa gàdàgbà ó ń wà láàrin iṣẹ́ tá à ń ṣe. Ẹ rí láàrin ẹ̀ 09065636184. Nọ́mbà kan ṣoṣo nìyẹn tá à ń lò. Wọ́n tó bá sì fẹ́ sẹ́ndì owó sẹ́nì kankan, tó bá ti rí tówó yẹn ò bá ti gbé, tí account number yẹn ò bá ti gbé account number iléeṣẹ́ The OIFM Herbal Ventures wá, kó jẹ́ The OIFM Herbal Ventures ní account name. Dákun mo bẹ̀ ọ́ lọ́wọ́ Olódùmarè, má fọwọ́ ránṣẹ́ sí wọn. Ẹnikẹ́ni tó bá fi àkáǹtì ránṣẹ́ sí ọ, tí àkáǹtì yẹn ò gbé orúkọ The OIFM Herbal Ventures jáde, tó sì jẹ́ lórí fídíò iléeṣẹ́ The OIFM Herbal Ventures ni, mọ̀ dájú pé gbájú ẹ̀ ní Olúwa ẹ fẹ́ fi ṣe. Mo sọ lẹ́ẹ̀kan sí, gbogbo àwọn tí wọ́n ń lo nọ́mbà mi, tí wọ́n ń lo fídíòs mi láti ṣe gbájú ẹ̀, ilẹ̀ ó mú wọn o, àyàfi tí wọ́n bá jáwọ́. Ẹ wá gbọ́, mo wá sọ̀rọ̀ bó lèèyàn ṣe lè bọ́ lọ́wọ́ ègún. Ṣé ẹ mọ̀ pọ́nà ègún pọ̀? Ó wà lára tí mo fẹ́ sọnù live video mi lọ́jọ́ Saturday. Ṣé ẹ mọ̀ pé ọ̀nà ègún pọ̀? Ègún ìran wà, ìyẹn làwọn eléèbó máa ń pè ní generational curse. Ègún wà tá a máa ń fà á fúnra ẹni, táyé máa ń fà á fúnra ẹni. Irú eléyìí tí àwọn tí wọ́n ń jí fídíò wà yìí, tí wọ́n ń jí lò, tí wọ́n fi ń ṣe gbájú ẹ̀, ègún ni wọ́n ń fà á sórí ara wọn. Ègún tó nù tá a máa ń fọwọ́ ara ẹni fà. Ọkùnrin a máa dẹni tí ń bọnú ègún látara abo a máa dẹni tí ń wọnú ègún látara akọ. Ọ̀gbọ́ tó bá dọjọ́ Saturday yá mo sọ̀rọ̀ nípa ègún, kí n wá ṣàlàyé fún wọn. Ègún tí ń ja aráyé tó fi jẹ́ pé ẹlòmíà kúrò ńlẹ̀ yìí yóò sì lọ òkè òkun, kò sì ní ṣe rere. Báwo ni wàá ṣiṣẹ́ tí wàá fi bọ́ lọ́wọ́ ègún tí ń ja aráyé? Ṣòro àkọ́kọ́ tó o nílò, ìwọ wo tó wà lọ́wọ́ mi. Ó rí i pé ọ̀bẹ ló wà ń bí, ṣé o ti rí pọ̀bẹ ni? Ó rí pọ̀bẹ asóró ni. Ó wá rí kinní tó wà ń bẹ̀, ṣé o ti rí? Ó rí pé àkọ̀ ni. Àkọ̀ tá à ń fọ̀bẹ sí, ṣé o rí pé àkọ̀ ni? Ohun tó o nílò náà rèé. Ọ̀rẹ́ díẹ̀ lára àkọ̀, ọ̀rẹ́ díẹ̀ bí ìgbà téèyàn rẹ́ díẹ̀ báyìí. Tó bá fẹ́ ṣiṣẹ́ yìí, ọ̀rẹ́ díẹ̀ lára àkọ̀ tí ọ̀bẹ tàbí idà ń lò. Àkọ̀ tí ọ̀bẹ tàbí idà ń lò, wàá rẹ́ díẹ̀. Sọ ti di tí mo ti rẹ́, ó ní mo fi lẹ̀, mo fọ̀bẹ ń padà sínú àkọ̀ rẹ̀. Sórí tó o nílò náà rèé. Ìwọ wá atari àjà, atari àjà, tí o ti rí. Ìwọ mú atari àjà kan báyìí kó fi lẹ̀. Sórí èyí, Yorùbá mọ̀ kárí o. Wọ́n á ní ẹ̀gà kọ́lé, ẹ̀gà tú. Ilé tẹ́gà bá kọ́ wọn lórí ara ẹ̀ náà ní tú ẹnu ara ẹ̀ ní fi ìyẹ́ dànù. Ó wá akọ ẹ̀gà, akọ ẹyẹ ẹ̀gà, òun ló wà lọ́wọ́ mi.
ó yá fìkan náà sí. Ṣé o ti rí ọwọ̀ yìí? Ọwọ̀ àwọn ìyá àgbà ni ọwọ̀ téèyàn ti lò tó ti jẹ lẹ́nu búbútú, tó ti jẹ lẹ́nu tútútú. Ó yọ gàgà mẹ́ta, ó yọ gàgà kan rèé báyìí, gàgà kan rèé báyìí, gàgà kan rèé, sọ̀rí ó ti di gàgà mẹ́ta. Ó yọ gàgà mẹ́ta. Sórí tó bá ti yọ gàgà mẹ́ta, sórí ó wá ti di èròjà mẹ́fà. Ìyẹn àkọ́kọ́ ní tó ti gé lára akọ ọ̀bẹ díẹ̀ látàrí àjà. Ohun tó rèé, sọ ti rẹ́yẹ yìí, sọ ti rántí, sọ ti mẹ́wùkọ tí mo pẹ́ yẹ yìí, akọ ẹyẹ ẹ̀gà, ohun rèé. Ọwọ̀ tó ti gé, tó ti yọ mẹ́ta, ọwọ̀ gàgà ọwọ̀ mẹ́ta, ó yá kó gbó ẹ̀ papọ̀ báyìí. Ó wá kó sínú agbada, ó jó. Tó bá ti jó tán, ó bá parí. Tó bá ti jó tán, ìwọ fi sígbẹ́rẹ́ mẹ́ta síwájú orí rẹ báyìí. Níwájú orí rẹ, sọ̀rọ̀ pé níwájú orí Yorùbá máa ń pè bẹ̀ ní forehead, níbi tí kì í sírun níwájú orí báyìí. Ó fi sígbẹ́rẹ́ mẹ́ta síbẹ̀. Ó wá fi sígbẹ́rẹ́ mẹ́ta níbi tí irun parí sí, níbi ìpàkọ́ rẹ. Ó fi sígbẹ́rẹ́ mẹ́ta síbẹ̀. Ó fi sígbẹ́rẹ́ mẹ́ta sí ọrùn ọwọ́ rẹ ọ̀tún. Ó fi sígbẹ́rẹ́ mẹ́ta sọ́rùn ọwọ́ rẹ òsì. Ó fi sígbẹ́rẹ́ mẹ́ta sí ẹsẹ̀ rẹ ọ̀tún àti sí ẹsẹ̀ rẹ òsì yìí. Kò sí ègún tí ń jà nínú ìran rẹ. Olódùmarè tí ń bẹ lókè, tí ègún yẹn ò ní kúrò lọ́rùn rẹ. Má gbàgbé o, live video màá ṣe live lọ́jọ́ Saturday. Màá ṣe live lọ́jọ́ Saturday pẹ̀lú gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ The FM Herbal Ventures láago 10:00. Màá ṣe live videos pẹ̀lú yín. Tá a ti máa sọ̀rọ̀ nípa ojútùú sí àwọn ìṣòro táwọn èèyàn ní. Wá gbọ́. Mo jẹ́ wọ́n torí pé iléeṣẹ́ The FM kì í lo kámẹ́rà tàbí pé ọ̀kẹ́ ò rójú mi. Ojú mi kọ́ lọ fẹ́ jẹ, tó bá dé iléeṣẹ́ wàá rójú mi. Ṣùgbọ́n tó fẹ́ jẹ, ó lóhùn mi tó máa gbà ọ́ lẹ̀. Pàdé mi lọ́jọ́ Saturday. Ó fẹ́ pè mí káṣáájú àkókò yẹn 09065636184 káfíńrẹ́ pàdé.